ọjọ́ ìṣẹ́gun lónìí ọlọ́run yóò bá wa ṣẹ́ gbogbo ogun ayé wa láṣẹ wọlẹ̀ àmín. ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí tí ṣe ọjọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká ṣe omi mu tútù náà à ń padà bọ̀. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ adájọ́ àgbà àti alákòóso fún ètò ìdájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Lateef Fagbemi SAN òun ló ti sọ wípé àparò kan ò ga jù kan lọ àfi tó bá bà sórí ebè ó léyìí tó tún bà sórí ebè ọ̀hún ó ṣeé ṣe ò kó di ọbẹ̀ fún ọlọ́dẹ. Ó ní ẹnikẹ́ni yòówù tó bá ti jẹ̀bi ẹ̀sùn ìwà jẹbánu ní orílẹ̀-èdè Nàìjíríà onírúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ bí yòówù ipò yòówù kó lè dìmú ní orílẹ̀-èdè yìí òun náà yóò fojú winá òfin ìjọba eléyìí tó ní ṣe pẹ̀lú ìwà jẹgúdújẹrá àti ìwà jẹbánu ní orílẹ̀-èdè yìí. Fágbèmí èyí tó sọ̀rọ̀ náà níbi ìjókòó yí tábìlì pọ̀ kan èyí tó wáyé lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí èyí tí àwọn àjọ tó ń gbógun ti àwọn ìwà ìbàjẹ́ ìwà ìpáǹle ìwà búburú àti àwọn ìwà búburú míì tó fọwọ́ pẹ̀ ICPC èyí tí wọ́n ṣe pẹ̀lú Fágbèmí nílùú Àbújá. Níbẹ̀ ni Fágbèmí tí í ṣe adájọ́ àgbàlẹ̀ yìí ló ti sọ̀rọ̀ ọ̀hún jáde o. Èyí ni àwọn ọ̀rọ̀ tó jẹyọ látẹnu ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ìjọba àti lórí ọ̀rọ̀ sísọ àti ìbára ìlú sọ̀rọ̀ nínú ọ́fíìsì alákòóso ọ̀hún ọ̀gbẹ́ni Kamarudeen Ògúndélé èyí tó gbé ọ̀rọ̀ náà jáde lẹ́yìn ìpàdé èyí tí adájọ́ àgbà ń ṣe pẹ̀lú àjọ ICPC ló ti sọ di mímọ̀ wípé ó ṣeé ṣe o níbi tí ọ̀rọ̀ náà níbi tó gbé ń lọ yìí adájọ́ àgbà ọ̀hún Fágbèmí ni nínú àwọn ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá ṣe àtúnṣe àti àtúntò rẹ̀ kí wọ́n fi síbẹ̀ kó jẹ́ àfikún wípé ẹnikẹ́ni tó bá ti jẹ̀bi èyí tó ní í ṣe pẹ̀lú ìwà jẹbánu àti àwọn ìwà búburú míì tó ní í ṣe pẹ̀lú àwọn ìwà jẹbánu tó sì jẹ́ òṣìṣẹ́ ìjọba àbí tó di ipò ìjọba kan mú kí wọ́n fi ìyà tó ti pọn kí wọ́n fi jẹrúfẹ́ àwọn ènìyàn yìí kí wọ́n lè jẹ́ àwòkọ́ṣe fún àwọn tó bá tún fẹ́ wu irú ìwà búburú bẹ́ẹ̀ ní ilé iṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Fún ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027 èyí táwọn olóṣèlú ti bẹ̀rẹ̀ sí ní jẹ lẹ́nu bí ẹni jẹran dídí báyìí ẹgbẹ́ òṣèlú Labour Party láti àwọn ìgbìmọ̀ amúṣẹ́yà ẹgbẹ́ náà èyí tí wọ́n ṣe nínú ọ̀sẹ̀ èyí tí a lò tán yìí ni wọ́n jábọ̀ rẹ̀ lọ́jọ́ ajé Monday wípé báyìí kò sí ẹnìkankan eléyìí tí wọ́n yóò fi ọwọ́ pàtàkì kan mú o bí kò ṣe wípé bí a ti bẹ̀rù náà la bí ọmọ o wọ́n ní tí ó bá fi dọdún 2027 nínú ètò ìbò gbogbogbò èyí tí ó wáyé wọ́n ní ipò láti díje dupò ààrẹ tàbí àwọn ipò gómìnà tó fi mọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin gbogbo ni àwọn yóò ṣí sílẹ̀ gbalausa yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n sọ wípé èèyàn kan ló ṣe pàtàkì àwọn nǹkan ò ṣe pàtàkì wọ́n ní kò sírúfẹ́ gbólóhùn báyìí mọ́ o wọ́n lẹ́ni tó bá wùn tó sì ní ipá àti agbára láti díje dupò ààrẹ ni kó lọ rè gba tíkẹ́ẹ̀tì tó bá sì ti ṣe ìdìbò abẹ́lé tí onítọ̀hún bá perégedé tó fi bọ̀rọ̀ jẹ́ka wọ́n ní òun náà ni wọ́n yóò lò yàtọ̀ sí ọ̀rọ̀ kan èyí tó jáde tẹ́lẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn wípé ó tún ṣeé ṣe kó jẹ́ Peter Obi òun náà ni wọ́n yóò fà kalẹ̀ lọ́dún 2027 pẹ̀lú igbákejì rẹ̀ Ahmed Dati Baba tó fi mọ́ àwọn ènìyàn yòókù tí wọ́n jọ sáré lọ́dún 2023 wípé ó ṣeé ṣe kó tún jẹ́ àwọn ni ṣùgbọ́n o àwọn ìgbìmọ̀ ọ̀hún eyín nẹ́ẹ̀kì nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ti sọ wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ni àwọn ọ̀rọ̀ tó jẹyọ látẹnu alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún Julius Abure níbi tó ti mú àbá náà wá wípé ẹgbẹ́ òṣèlú Labour Party ẹgbẹ́ tí ilẹ̀kùn rẹ̀ ṣí sílẹ̀ gbalausa ni fún ẹnikẹ́ni tó bá ní ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó sì ní lọ́kàn láti lè mú àyípadà rere bá orílẹ̀-èdè yìí kí wọ́n darapọ̀ mọ́ kí wọ́n sì dáje du ipò èyí tó bá wù wọ́n láti lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Julius Abure ti sọ ó lọ́dún 2027
ẹni tó bá ní ìfẹ́ láti díje dupò òun náà ní kó gba tíkẹ́ẹ̀tì tó bá sì ti ṣe dáadáa nínú ètò ìbò abẹ́lé á jẹ́ ipò ńgan lọ́mọ oyè tí wọn yóò máa tẹ̀lé kiri. Lórí ìpalẹ̀mọ́ ètò ìbò tàwọn gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì lọ́dún 2026 báyìí, àwọn ẹgbẹ́ alátakò ni wọ́n ti ní àwọn yóò ba Ògùn jẹ́ o fún gómìnà Bíọ́dún eléyìí tí ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́ báyìí, eyín Bíọ́dún Oyèbánjí. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ alátakò pàápàá jù lára àwọn ẹgbẹ́ alátakò méjì kan èyí tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ìpínlẹ̀ Èkìtì ìlẹ́gbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú SDP. Àwọn ni wọ́n ta kàngbọ̀n pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC èyí tó wà lórí àga àléfà lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn ọ̀rọ̀ tó jẹyọ láàrin ọ̀sẹ̀ tá a lò tán yìí wípé kò sí ẹni tó ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì láti igun sígun eléyìí tí àwọn eléyìnbó ń pè ní back to back ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ní kò dẹ̀ nítorí Abíọ́dún Oyèbánjí ṣẹlẹ̀ wípé àwọn yóò rí dájú wípé wọ́n fi ètò ìbò gbé kúrò lórí àga àléfà ní ìpínlẹ̀ Èkìtì tí ó bá fi di ọdún 2027. Bẹ́ẹ̀ bá sì gbàgbé eyín tí ó bá fi di ọdún 2026. Bẹ́ẹ̀ bá sì gbàgbé gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ń bó ti jáde, òun ni wípé ẹni tó ti fi àwọn tí wọ́n ti jẹ́ gómìnà tí wọ́n sì ti lo sáà méjì ní ìpínlẹ̀ Èkìtì kìí ṣe wípé bóyá wọ́n lò tẹ̀léra wọn. Wọ́n ní ẹni àkọ́kọ́ ni Peter Ayọ̀délé Fáyòṣé ti ẹgbẹ́ òṣèlú PDP èyí tó ṣe gómìnà láti ọdún 2003 tó sì lò títí lọ́dún 2006 kó tó di pé wọ́n fi ìbò gbé kúrò lórí àga àléfà. Ó tún padà wá lọ́dún 2014 tó lò wọ ọdún 2018 kó tó di wípé wọ́n tún fi ìbò gbé kúrò tó sì lò sáà ẹ̀ẹ̀mejì rẹ̀, ṣùgbọ́n tí kìí ṣe wípé bóyá ló tẹ̀léra wọn. Wọ́n ní bákan náà gómìnà ìyún ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí ti ẹgbẹ́ òṣèlú APC òun bọ́ síbẹ̀ lọ́dún 2010 tó sì kúrò ńbẹ̀ lọ́dún 2014. Ní ìgbà tó tún lọ tí wọ́n jagbà mọ́ lọ́wọ́ ṣùgbọ́n ó tún padà wá lọ́dún 2018 tó kúrò ńbẹ̀ lọ́dún 2022. Wọ́n ní báyìí ni àwọn méjèèjì wọ̀nyí ṣe lò ó, kìí ṣe wípé bóyá wọ́n lò tẹ̀léra wọn o. Wọ́n wá sọ fún Oyèbánjí tí ṣe gómìnà tó wà ńbẹ̀ lọ́wọ́ báyìí wípé kóhun náà ní lọ́kàn tí ó bá fi dọdún 2026 ẹlòmíì látinú ẹgbẹ́ òṣèlú mìíràn òun náà yóò fi ìbò wọn yóò fi gbé Bíọ́dún Oyèbánjí kúrò ńbẹ̀ lọ́dún 2026 gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ alátakò ọ̀hún bí wọ́n ṣe fi ọ̀rọ̀ náà léde nínú ọ̀sẹ̀ yìí tí a wà nù rẹ̀ yìí. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà nítorí ìpolówó báyìí ńlá gúnmu òwò. Tá a bá padà dé ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀ sọ́wọ́ wájú. Ẹ máa kú ìkàlẹ̀ o. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o. 079 01
08053 tàbí 0806 4000 204. X2 Ultimate Aba International Limited. Health is wealth. With care, God is. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà oògùn aṣaralóore S2 Aba Mixture eléyìí tó dáa fún ìlera ara wa bó ti dáa fọ́kùnrin náà ló dáa fóbìnrin. Ẹ lọ sí àwọn ilé ìtajà èyí tí ẹ gbọ́ lórí ètò yìí kẹ́rin lọ́mú tí ń lónìí. Ìròyìn fẹ́lifẹ́li ṣì ń tẹ̀ sọ́wọ́ wájú. Ó kéré tán o, ọwọ́ ti tẹ àwọn afurasí méjì kan tí wọ́n jẹ́ ajínigbé èyí tí wọ́n ṣiṣẹ́ ńláàbí kan ní ìpínlẹ̀ Ògùn. Àwọn afurasí méjì ọ̀hún ni Umar Muhammed àti Audu Muhammed. Àwọn méjèèjì wọ̀nyí lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ lẹ́yìn tí wọ́n ṣekú pa ọmọdékùnrin léńjeléńje kan èyí tí wọ́n jí gbé tí wọ́n sì ṣekú pa ọmọdékùnrin tí ṣe ọmọ ọdún 15 ọ̀hún èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Muazu Tombala ní agbègbè Ìmàlà ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa tó ṣe fún ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí jẹ́ lábọ̀ wípé wọ́n ní àwọn afurasí ọ̀hún ni wọ́n ṣiṣẹ́ láabi. Wọ́n ní nínú àwọn 5 tí ń da màálù jẹ ní agbègbè Ìmàlà ní ìpínlẹ̀ Ògùn làwọn afurasí agbébọn ajínigbé yìí ni wọ́n wọ́wọ́ hé ọmọdékùnrin léńjeléńje tí í ṣe ọmọ ọdún 15 tí wọ́n sì mú ọmọ ọ̀hún sákàkà wọn. Wọ́n ní lẹ́yìn ọjọ́ kẹta ni wọ́n tó pe àwọn òbí rẹ̀ èyí tó ń bá ń da ẹran wípé ọwọ́ ti tẹ ọmọ wọn ọkùnrin ọmọ ọdún 15 náà èyí tó sì ti wà ní àhálà wọn o. Wọ́n ní ìgbà tí àwọn tó kù délé níbi tí wọ́n ti ń sáré kiri wípé ńbo ni Muazu wà, wọ́n sì rí màálù tó pé o tó sì jẹ́ wípé kì í ṣe iye èèyàn tó da màálù lọ òun náà ló da màálù padà bọ̀ wá sílé. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn afurasí ajínigbé yìí béèrè ẹgbẹ̀rún lọ́nà 500 náírà 500,000 naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Lẹ́yìn tí wọ́n gba owó ọ̀hún ni wọ́n tún ṣekú pa ọmọdékùnrin ọmọ ọdún 15 náà ṣùgbọ́n pẹ̀lú akitiyan iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní agbègbè Ìmàlà àti àwọn ẹ̀ka yòókù ní ìpínlẹ̀ Ògùn wọ́n rọ́wọ́ tó àwọn méjì tó jẹ́ afurasí tí wọ́n ṣiṣẹ́ ibi ọ̀hún èyí tí Ọmọlọ́lá Òdútọ́lá sì ti ní. Àwọn méjèèjì náà ni wọ́n ti wà ní akóló ọlọ́pàá báyìí fi ìfọ̀rọ̀wánilẹ́nuwò síwájú sí i. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà wèrè olórin ìdààmú àdúgbò nkọrin takasùfé ni eyín Habeeb Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable pẹ̀ nínú fọ́nrán kan èyí tó jáde nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ti rí níbi tó ti gbé ìgbájú olóyè akọni ìgbájú fún ìránṣẹ́ Ọlọ́run kan èyí tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ níwájú ibi tí Portable kọ́ ilé fàájì rẹ̀ sí ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́, wọ́n ní Portable èyí tó ń ṣe fọ́nrán aláwòká bá ti ń ṣe lọ́wọ́ tá a mọ̀ sí live video kan eyín lórí Instagram rẹ̀ níbi tó ti ń fi ẹ̀sùn kan pító ọ̀hún wípé ní gbogbo ìgbà lójoojúmọ́ lòwúrọ̀ kùtùkùtù ló máa ń wá sí iwájú ilé fàájì òun eléyìí tó sì ń sọ àwọn ọ̀rọ̀ èyí tó lè mú èkùtà bá ọjà rẹ̀ tó sì fi ẹ̀sùn kan pító náà wípé àwọn tí ń ṣe ìkìlọ̀ fún lọ́jọ́ tipẹ́ ṣùgbọ́n tó kọ̀ jálẹ̀ láti tẹ̀lé ìkìlọ̀. Ó ní ajá tó wọlé tẹkùn ni ó di dandan kírú ajá bẹ́ẹ̀ kó fi ẹ̀jẹ̀ wẹ̀ èyí tó mú Portable láti gbé ìgbájú olóyè fún pító náà níbi tí pító ìránṣẹ́ Ọlọ́run èyí tó ń ṣiṣẹ́ ìtúsílẹ̀ tó ń ti ìfọ̀rọ̀ sọ fún àwọn ènìyàn bí ìjọba àrùn yóò ti rí tí pító ọ̀hún sì bẹ̀rẹ̀ sí ní wá nǹkan tí ò sọnù lọ́wọ́ rẹ̀. Èyí ni àwọn fọ́nrán èyí tí àwọn èèyàn tún sọ wípé ìgbésẹ̀ tí Portable gbé yìí láti gbá òjíṣẹ́ Ọlọ́run létí wọn ló kù díẹ̀ káàtó ṣùgbọ́n o nínú ọ̀rọ̀ Portable ó ní èkúta gbáà ni ọ̀rọ̀ pító ọ̀hún kó bá iléeṣẹ́ ìṣefàájì ọ̀hún èèyàn ilé fàájì rẹ̀. Ó ní bí ó bá kéde ìgbàlà ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn ó yẹ kó gba bòmíì lọ ládùúgbò yàtọ̀ síwájú ilé fàájì ọ̀hún tó ti wá ń sọ ọ̀rọ̀ náà tó sì ti ń ṣe àkóbá fún kátàkárà nínú ilé fàájì rẹ̀. tó ẹ̀yin ará Yorùbá bọ̀ wọ́n ní ìpín ìpéjú làlàáfíà bó bá ti ń kọjá bẹ́ẹ̀ yóò máa di baba sí òsí o. Ìròyìn fẹ́lifẹ́li láti iléeṣẹ́ wa kò ní jù báyìí lọ nínú ìròyìn tẹ́ ẹ gbọ́ lónìí.
ẹni eléyìí tó jẹ́ ti yín mú bẹ̀ kẹ́ ẹ sì ṣe dáadáa o torí òní kọ́ torí ọ̀la ni títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ ọ̀tún rẹ̀ míì Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá náà sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.